ọ̀rọ̀ pásítọ̀ Olúwalọ ti di ṣuata yànyàn o ẹ̀yin èèyàn ní ẹ̀kọ́ dábọ̀ ẹ̀ súnmọ́ bí o ẹ̀ tún wá fetí gbéyàwó ọ̀rọ̀ torí pé kí ni Prophet Nasiri Israel wọ́n ti jáde wá sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí o kódà wọ́n fọ́gbà yányán ni o wọ́n ní pé kò kì í ṣe pásítọ̀ Olúwalọ ni wọ́n ń yẹ̀yẹ́ àbí ni wọ́n ń disgrace káàkiri wípé the body of Christ gangan ni o pé láti ọ̀dọ̀ àwọn olórí wa sì ní gbogbo àwọn nǹkan yìí ló ti ṣẹlẹ̀ wọ́n ní ṣe bí ìjọ CAC pó lófin ó ní ìlànà àtàwọn rules and regulations tó ń guide wọn wọ́n ní gẹ́gẹ́ bí ẹnikẹ́ni tó bá fẹ́ jẹ́ olùṣọ́ àgùntàn nínú ìjọ CAC pé ó gbúdọ̀ níyàwó kó tó di pé wọ́n fi sí orí chọ́ọ̀chì kan tàbó míì kó tó di pé ó di olórí kan tàbó míì nínú chọ́ọ̀chì CAC nínú ìjọ CAC wípé ó gbúdọ̀ níyàwó wọ́n ní bó wá níyàwó ìyàwó tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé Awíkoko ìyún Rotimi Daniels nǹkan tó ń tẹnumọ́ látijọ́ ẹni yẹn nǹkan tí gbogbo ayé sì ń tẹnumọ́ nìyẹn wípé ìyàwó Prophet Olúwalọ pé bo níyàwó wọn wà pé bo làwọn ọmọ wọn wà wọ́n ní wọ́n ti bímọ 3 fún ìyàwó yẹn ibo níyàwó yẹn wà ibo làwọn ọmọ wọn wà eléyìí ni ìbéèrè tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn láti bí ọjọ́ bíi mélòó kan sẹ́yìn báyìí ẹ̀ sì rí i pé ọ̀rọ̀ yẹn kàkà kéwé àgbọ̀n ẹ̀ dẹ̀ lọ́nláìn kókó báyìí ní tún peléke sí o kókó báyìí ní lè sí ẹ dákun dábọ̀ kí lè rí sọ̀rọ̀ yìí nítorí Ọlọ́run náà ẹ̀yin èèyàn wa ẹ súnmọ́ bí ẹ bá mi comment kí ẹ bá mi like bẹ́ẹ̀ sì ni kí ẹ bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bàa lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára tẹ́ ò bá gbàgbé mo gbé fọ́nrán bàbá kan wá ní nǹkan bí ọjọ́ bíi 2 sísìn tí bàbá yẹn sọ wípé ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń béèrè lọ́wọ́ Prophet Olúwalọ ọ̀tọ̀ ní nǹkan tí wọ́n ń dáhùn wípé à ń wíru àwọn lọ ń wíru tiwọn pé ṣé èsì tí wọ́n fi sí gbogbo ọ̀rọ̀ tí ń jà láwọn láì yìí pé ṣé the right response tó yẹ kí wọ́n fún ọ̀rọ̀ yẹn nìyẹn bàbá yìí sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nínú fọ́nrán ilé tí mo mú wá ní nǹkan bíi ọjọ́ bíi 2 sísìn ẹ̀yin tí ẹ̀ bá ti wo fọ́nrán yẹn ẹ dákun dábọ̀ ẹ lọ sórí page mi lórí YouTube kẹ́ scroll down ẹ máa rí fọ́nrán yẹn it's about 3 content ago tí mo post last ní agbọ̀n ti bẹ̀rùn àmọ́ ẹ rí i pé ní àná òde yìí ni mo tún ju fọ́nrán kan síta níbi tí wọ́n sọ pé lẹ́tà kan wá látinú chambers bàbá Fẹ́mi Fálànà lórí ọ̀rọ̀ yìí náà ni o wípé Prophet Olúwalọ ni wọ́n fi ìwé yẹn ránṣẹ́ sí Rotimi Daniels ìyún Awíkoko tó bẹ̀rẹ̀ sí ń sọ onírúurú àwọn nǹkan nípa pásítọ̀ yìí tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ní ọ̀gbẹ́ni yìí ní ń ta sí o tó sì ń ta sí wọn gidigidi gan ni o tààràtààrà àmọ́ ó yẹ káwọn tó jẹ́ olórí nínú ìjọ CAC kí wọ́n dá sọ̀rọ̀ yìí kó tó di pé ọ̀rọ̀ yìí escalate ju level tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí lọ torí bó ṣe ń mú ọ̀rọ̀ yìí kékeré yóò padà di nǹkan ńlá o torí ọ̀rọ̀ yẹn ojoojúmọ́ ní ń fẹ́ láti lórí social media and a lot of people bẹ̀rẹ̀ sí ní tako pastor yìí pé ẹ gbọ́ pastor ọ̀rọ̀ yìí ti di public matter ẹ̀yin náà ẹ sọ̀rọ̀ ẹ gbọ́ ibo níyàwó yín wà kí ló ṣẹlẹ̀ sí ìyàwó yín ẹ jẹ́ ká yé mọ̀ ẹ jẹ́ káwọn èèyàn mọ bó ti ṣe ń lọ gangan lórí ọ̀rọ̀ yìí àmọ́ kàkà kéwé àgbọ̀n dẹ̀ kókó ní lè sí o pastor yìí òwe ohunkóhun àwọn fẹ́ fìjà fọ́lọ́run jà ní and this is humanity issues a lot of Nigerians ní wọ́n ń béèrè question pé ibo ni ìyàwó pastor yìí wà ẹ̀yin èèyàn mi ẹ má jẹ́ ń sọ̀rọ̀ jù ẹ jẹ́ ń gbé fọ́nrán yìí wọlé kẹwàá gbọ́ gbogbo àlàyé tí pastor Nasiri Israel tí wọ́n sọ lórí ọ̀rọ̀ yìí bàbá kan náà sì tún sọ̀rọ̀ náà o fọ́nrán tí mo mú wáyé okun fọ́fọ́ okun bámúbámú ni ẹ má bá mi pín in káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó bá lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára ẹ̀yin tẹ́ ò tí ì follow wa abẹ́ ò tí ì subscribe sórí ìkànnì Àdàbà Television ẹ gbọ́ kílẹ̀ tún dóde náà ó yá ẹ dákun àdàbà ẹ bá ń tẹ follow button tàbí subscribe button tí ń bẹ nísàlẹ̀ fọ́nrán yìí aago kélébé kan náà ń bẹ ń bẹ notification bẹ̀ ni wọ́n ń pè ìyún gẹ́gẹ́ ni ó máa ta yín lólobó nígbà ògbàkúùgbà tàbá ti ń ju fọ́nrán sórí láì wá dènà pẹ́nu ẹ jẹ́ ń sáré gbé yín débẹ̀ lọ́wọ́ kan kẹwàá gbọ́ gbogbo kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ ọ̀hún bó ti ṣe jẹ́ gan ní pàtó lórí ọ̀rọ̀ Prophet Olúwalọ Pastor Nasiri àti ìránṣẹ́ Ọlọ́run kan tí mo tún mú fọ́nrán wá tí ń bẹ nínú fọ́nrán ilé tí ẹ fẹ́ wò yìí ẹ má yí kúrò ń bẹ̀ Àdàbà Television náà lẹ́wà mọ̀ ń bọ̀ náà. Níbo ni ìyàwó àti ọmọ Pastor Olúwalọ wà? Tẹ́ ẹ bá ti mọ bẹ́ẹ̀ you keep quiet. Ní tí mo fi sọ pé wòlíì alọ́ ò ní zù one nínú ìlànà ìjọ àpọ́sù ti Kristi ẹnikẹ́ni tó bá máa joyè àlùfáà ìyàwó ẹgbẹ́ ló wà lẹ́gbẹ̀ẹ́ ẹni bá máa joyè alábòójútó ń gùn fìdí sùn
wọn ò lè fi district superintendent jẹ débi ìbẹ́sọ̀ rẹ̀ kíyàwó ẹ̀ má jókòó. Nọ́mbà 3, kò sẹ́nikẹ́ni tó lè joyè zonal superintendent nínú ìjọ Apostle ti Kristi débi kí wọ́n pòṣẹ̀ lọ sí branch ní òfin wa, ìlànà wa sọ wípé ìyàwó wa gbọ́dọ̀ wà ní ẹgbẹ́ wa. That is what we sign. Ṣùgbọ́n alọ́kọ́lọ́ ní èso àwọn adarí wa nínú ìjọ CAC, especially ìjọba bàbá Ọládélé, òun ló ba ayé alọ́ jẹ́. Kì í wá sáyé alọ́ nìkan náà ń bà jẹ́, ayé gbogbo àwa tá ń bọ̀ lẹ́yìn náà ń bà jẹ́. Kí ló dẹ̀ fata fi báyé wa jẹ́ ìní pé ọjà méjì ni àwọn olórí wa nínú ìjọ Apostle ti Kristi ná, ọjà owó àtọjà ẹ̀bùn. Tá a bá ti rí ẹni tó lówó tó gbówó fún wọn àbí tó ní onírú ẹ̀bùn, then wọ́n ṣe tán láti torí ẹ̀bùn àtowó wa tá a bá fún wọn láti bà májẹ̀mú ìpìlẹ̀ òfin ìjọ Ọlọ́run jẹ́. That is the problem we have. And gbogbo ohun tí ó ṣẹlẹ̀ sí orí afẹ́fẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀gbọ́n wa lọ pé alọ́kọ́ ló ń ṣẹ̀sìn bíi pé àwọn ìjọ wa ọmọ tó ń ṣẹlẹ̀, àwọn bàbá bàbá ikọ́ ló ń ṣẹ̀sìn, ìjọ Apostle ti Kristi wa dáadáa ló ń ṣẹ̀sìn, àwọn olórí wa ló ń ṣẹ̀sìn nítorí pé a lè pe orí ìpẹ̀tù ká má pe gbùdú ẹ̀. Ṣé bí Násírì dẹ́ wò yìí, ṣé bí ọmọ ìjọ CAC ni, if I'm doing anything wrong today, I am not, my own is very simple. Out of 100%, my own is just 25%. The 75% of the blame came from the leader and the people who believe they are my leader and they are my guardians and I be under them. Hello, me sọ̀rọ̀. That is my number one thing. Àwọn olórí wa ló ń ṣẹ̀sìn kì í sá lọ. And ìdí èkejì tí mo fi sọ pé alọ́ mi sọ̀rọ̀ ni pé tí Násírì alọ́ àwọn olórí wọ̀nyí bá tí a bá ń ṣe kankan tí wọ́n bá ń bá wa sọ̀rọ̀ tí wọ́n pè wá tá jẹ́ ká mọ òtítọ́ bẹ́ẹ̀ ẹ rí i pé ìjọ ò ní rí bí ó ṣe rí yẹn. That is my number one. Number 2, ẹ kà máa gbàdúrà fún alọ́ gbogbo ẹ̀yàn ọmọ Ọlọ́run. Nǹkan méjì péré ni bí Awokoko kéde jù bẹ́ẹ̀ lọ, bí gbogbo èèyàn gbógun dìde jọ jùlọ jù bẹ́ẹ̀ lọ fún alọ́ kò lè já lọ́gbọ́, kò lè àfẹ́ ẹ̀ka lọ. Nítorí pé ó ní gómìnà, ó ní sẹ́nẹ́tọ̀, ó ní gbogbo tó ní, ó ti ní gbogbo téèyàn lè mí. Nǹkan méjì ni ó lè jẹ́, ó lè pe alọ́ ní ẹjọ́ tí ó bá jẹ̀bi gbogbo tó ṣẹlẹ̀. Èkíní, ìdájọ́ Ọlọ́run lè fi lẹ́jọ́. Èkejì, ẹ̀rí ọkàn. Lẹ́yìn nǹkan méjì yẹn, àwọn kan ti dìde dé kòríta tó jẹ́ pé kò sí tó lè dá wọn bọ́ mọ́. Ariwo ẹnu lásán nìkan lákàá pa. That is number 1. Nípa ti alọ́ nìyẹn, èyí tí mo lè dá sí nìyẹn. Number 2, ìyá ìyàwó alọ́ òun ló lógun. Kí gbogbo yẹn dìde ní àgbáyé ẹ lọ gbàdúrà fún màmá yẹn. Kí ni ìdí tí mo fi sọ pé ìyá ìyàwó alọ́ ló lógun? Èkíní, nígbà tí ẹni tó tọ́ ìyàwó bàbá Wòlíì Alọ́, ìyẹn ẹ̀gbọ́n àbúrò bàbá ìyàwó Wòlíì Alọ́, ó ní 1991 ní voice note ẹ send ó ní 1991 ni bàbá ìyàwó Alọ́ ti kú. Ó fi hàn ìyá ìyàwó Alọ́ ọ̀dẹ̀ tí ì pé 80 for now. Ó fi hàn wípé tá a bá yọ 91 kúrò nínú ọdún báyìí, ìyá ìyàwó Alọ́ sọ ọkọ nù ní ìgbà tó wà ní àárín 30 years, so 40 or early 40. So ìyá ìyàwó Alọ́ sọ ọkọ nù ní early 40. So màmá yẹn ló ní ogun, kì í ṣe Alọ́. Ìyá ìyàwó yẹn ti sọ ọkọ nù láti early 40 ní ó ti jèrè ọkọ. Now ọmọ rẹ̀ àbíkẹ́yìn rẹ̀ tó wá rápálá títí ó tún rí ìràwọ̀ àgbáyé fẹ́, ògo àgbáyé, nítorí àánú àgbáyé gbà, ó tún gun ọ̀kadà ní èjì yẹn. So màmá yẹn ló lógun. Ẹ̀yin abiyamọ àgbáyé ẹ fi tìyá ìyàwó alọ́kọ́ ọmọ kẹ́ fi gbàdúrà, kẹ́ẹ̀dẹ̀ gbàdúrà fún màmá yẹn. Ìkíní ni pé ogun tí ò jẹ́ kó jèrè ọkọ kò tó jẹ́ kó jèrè ọmọ. Olúwa bẹ̀yìn abiyamọ ṣẹ. Tó bá jẹ́ ìyàwó alọ́ nìkan ṣoṣo ni màmá yẹn bí is enough pẹ̀lú orí ẹ̀ tó kó lọ́dà lọ. That is one. Kí ẹ wá wo ìrìnàjò yẹn. Irú màmá yẹn ò yẹ kó wà ní Nàìjíríà, tí ló yẹ kó wà nílùú òyìnbó kó máa bá a lọ pẹ̀lú ìyàwó ẹ̀ tó ma, tó bá jẹ́ pé orí ẹ̀ sán tó gun ògbó orí ẹ̀. Ẹ wo yẹni tí Wòlíì Alọ́ ń gbé lọ sí iṣẹ́ lọ́dọọdún. Ẹ wo yẹni tó ti kó travel tí ìyá ìyàwó ẹ̀ dẹ̀ wà ní Nàìjíríà tó ń bọ̀ kadà. Ẹ wo yẹni tí bàbá Alọ́ ń ra mọ́tò fún. So ìyá yẹn ló ní ìdàdúrà. Alọ́ mi sọ̀rọ̀ bí ó bá jẹ́ lóòótọ́ lẹ fẹ́ràn màmá yẹn, ẹ lọ gbàdúrà fún Ọlọ́run mú èkó kúrò lórí ẹ̀. Ìyẹn tìyá ìyàwó Alọ́. Ìyẹn tìyá ìyàwó Alọ́. Eléyìí tìyàwó Alọ́.
ìyàwó alọ́ jẹ́ ẹnìkan torí nínú òfin Bíbélì sọ pé ká máa tọ́jú opó gbogbo àwọn opó tí bàbá alọ́ ń tọ́jú ṣé ìyá ìyàwó òkè sopó ni ṣé ogun ni màmá ẹni ní tìyá ìyàwó alọ́ ìyá ìjọ ní ti ìyàwó alọ́ jẹ́ ọmọ tí ò lajú kó tó fẹ́ alọ́ ó jọ ọmọ tí ó gẹ́gẹ́ bí tí ìyá rẹ̀ sọ pé alọ́ ló jábàálẹ̀ ọmọ òkú ọ̀run ni ó jọ ọmọ tí ò lajú so èyí tó dẹ̀ ṣẹlẹ̀ sí ìyàwó alọ́ ó ṣẹlẹ̀ sí mi náà odidi ọdún àkọ́kọ́ tí mo fẹ́ ìyàwó mi ẹ̀mí gbogbo yẹn kẹ̀ gbogbo àwa wòlíì ṣe èsì ló wà nínú ẹ̀ a máa tábà ti fẹ́ ìyàwó a máa kọ́ọ̀tì ìyàwó wa pẹ̀lú fámìlì ẹ̀mí odidi ọdún kan ni ìyàwó mi náà fi bá ẹbí ẹ̀ sọ̀rọ̀ ọ̀n ti gbà tẹ́lẹ̀ ọkàn dání lẹ́jọ́ pé sẹ́mi lè wà lódidi ọdún báyìí kí n má bá wọn máa mi sọ̀rọ̀ ni mo ṣẹ̀ṣẹ̀ rí kan sáyẹ̀ tí mo mú ìyàwó mi lọ kí ìyá ẹ̀ ẹ̀mí búburú yẹn inú gbogbo àwa ìránṣẹ́ Ọlọ́run ní ṣeéṣì ó kúnnú wa a sì ní ìdí deliverance wọ́n tẹ́lẹ̀ jáde káwá bú mi o káwọn àwọn èèyàn wa o but I need the deliverance àwa ìránṣẹ́ Ọlọ́run ṣeéṣì these are the issues we have that is nípa tìyàwó yẹn kò ń sọ ọmọ tó ti rí ta ìgbà tí ọlọ́dẹ fẹ́ àánú dé so àlọ́fi lóyìnbó yẹn ló fi ààrẹ ìṣe. Nasiri mélòó ni mo pe bàbá Nasiri nísìn ẹ má kan àbùkù yes àbùkù olóròǹbó ni o kéèyàn rí òótọ́ níbẹ̀ sà kó má sọ ǹjẹ́ jẹ́ mọ̀ pa àrùn ni Nasiri ẹ lọ ṣọ́ ara yín gidi gan sà níjọ́ tẹ́ ẹ bá tún sọ kọ́tọ̀kọ́tọ̀ tẹ́ ẹ sọ yìí mo máa kàn yín lábùkù gidi gan àbùkù olóròǹbó ta ló ní sítórì rádaràdá tẹ́ ẹ sọ a pè yín pé kẹ́ ẹ jáde lóòótọ́ ẹ dẹ̀ ti jáde nìyẹn a ní kẹ́ ẹ sọ fún pásítọ̀ Olúalọ́ kó wá fìyàwó àtọmọ rẹ̀ hàn kí ló dé ká lè jàre lọ́dọ̀ àwọn tó mú ẹ̀sùn wá ẹ ní láti sọ̀rọ̀ sà àwọn sísítẹ́ẹ̀mù wọn dákẹ́ kò sọ̀rọ̀ ní onífèsì ọdún yẹn ti lọ bẹ́ẹ̀ ni ẹ̀yin ò gbọ́ tíwèé Lúùkù orí kìíní títí dé ẹsẹ̀ kẹrin tó sọ ni ẹ wo ìwé tá a sọ sí Tèófílù ọlọ́lá jùlọ ẹgbọ́n tí ẹsẹ̀ kẹrin sọ sà ó ní kí ìwọ kí ó lè mọ òtítọ́ ohun wọn ní tí a ti kọ Pásítọ̀ Nasiri ǹjẹ́ ẹ̀yin wádìí òtítọ́ dáadáa kó tó di pé ẹ bẹ̀rẹ̀ sí ní wá pàrọwà ẹ wá sọ tí ò bá táyé mu ẹ wá fi síbi ẹ fi sàn ẹ wá ń pòyì rádaràda ẹ tún wá ń fi ìjọba Pásítọ̀ Ọládélé ẹ tún fi ń ṣàkàwé àwọn nǹkan ẹ fẹ́ máa fi àbùkù kan ìjọba Pásítọ̀ Ọládélé nítorí kíni sà ẹni Ọládélé Pásítọ̀ Ọládélé ló bà ayé Olúalọ́ jẹ́ kí nìdí ìdáǹsọ ni pé níbo ni ìyàwó àti ọmọ Pásítọ̀ Olúalọ́ wà tẹ́ ẹ bá ti mọ bẹ́ẹ̀ you keep quiet ẹ̀yin lè happily ṣe fídíò birthday fún ìyàwó tí yes ẹ̀yin àbí Pásítọ̀ Nasiri kọ́ leléyìí let's watch the video. ẹ bá mi kí obìnrin olórí rẹ̀ ìyá àwọn ọmọ ológo ọ̀tọ̀ ní ká lẹ́wà ká má lè wà rere ìyàwó mi lẹ́wà ó tún ní ìwà rere. ẹ bá mi kí obìnrin olórí ẹ bá mi kí obìnrin olórí. ṣé ti rí ìwọ́n celebrate ìyàwó tiẹ̀ birthday adẹ sọ pé kẹ́nìkan wá tiẹ̀ wá látijọ́ tó ti fẹ́ra wọn the family lay an allegation pé wọn ò rí wọn ò rọ́mọ you came out to tell us what we don't want to hear kò sóòótọ́ mọ́ fẹ́yìn wọn wọ̀nyí o Pásítọ̀ Nasiri gbogbo wa la mọ̀ pé
bí Pastor Olúalọ ò bá marry wọn ò lè fi jẹ oyè ní CAC gbogbo alámọ̀. Now where is the wife là ń sọ? Where is the wife là ń sọ? Indirectly ẹ ń sọ fún wa, ẹ ń sọ fún gbogbo wa, including Mr. Rotimi Daniel, pé kò sí tí anybody lè ṣe. Yes, ẹ ń threaten aráyé lẹ́nu yín Pastor Nasiri, torí ó ní governor, torí ó ní senator, torí ó ní governor, torí ó ní senator, so insurance cover ẹ lẹ́ ń sọ yẹn. Ó ní governor, ó ní senator, kò sí tó lè jábọ́. Tí ò bá sí tó lè jábọ́, tó bá wà lórí irọ́, ìdájọ́ Ọlọ́run máa jábọ́. Tí ò bá sí tó lè já Pastor Olúalọ ìtẹ̀sọ yìí, ó ní governor, tó ó ní àwọn èèyàn jàpọ̀jàpọ̀ lẹ́yìn, kò sẹ́sùn tẹ́ lè fi rí múlẹ̀ sọ yẹn. Àmọ́ ẹ wá gbọ́ o, tẹ́ bá tafà sókè, tẹ́ yí dó borí, bọ́ba yí orí yín ọba ọ̀run wò yìí. Ó ní governor, ó ní senator, Pastor Nasiri. Àbí ẹ̀rọ ẹ̀gbẹ́ tẹ́ ń sọ ẹ̀gbẹ́ sí làákàyè dáadáa ni. Bọ́ba yí ò bá jábọ́, ọba ọ̀run lè jábọ́. Pastor Nasiri, ṣé ẹ̀yin lè fi ọmọ, ẹ lè fi ọmọ fún ọkọ? Kẹ́ ẹ má mọ̀ where about it for good 4 to 5 years, either dead or alive. Ẹ mọ̀ pé ẹ ti sọ báyìí, ẹ ti sọ ìdẹ́ sọ fún wa sí ni pé ẹ láìkí tí Olúalọ ń ṣe. Ẹ̀yin yìí kan náà lẹ fọkásì àsọtẹ́lẹ̀ lọ́jọ́ kìíní àná. Tí nọ́mbà àsọtẹ́lẹ̀ yẹn ò drop, ẹ ti gbàgbé, ẹ má lọ tẹ́sà, ẹ má tẹ́ o. Pastor Nasiri, don't be biased. Don't be biased. Advice mi fún yín nìyẹn sà. Ẹ ti jẹ́ dodo, ẹ lè sọ dodo mọ́. Ṣé ọ̀rọ̀ ogun ìdílé ìyá ìyàwó Pastor Olúalọ là ń sọ ni? Ọ̀rọ̀ ogun ìdílé. Kí ló kọ̀rọ̀ ogun ìdílé ìyá ìyàwó Pastor Olúalọ ní ìtàn sọ yìí? Àníkẹ́ wá ìyàwó Olúalọ jáde, èyí sọ pé ká máa gbàdúrà fún ìyàwó ẹ̀. Irú èèyàn wo làwọn eléyìí? Apẹ̀yìn adarí CAC jáde, ẹ tún jáde tán kọ́tọ̀kọ́tọ̀ lẹ wá ń wí. Everybody ló gbé ogun wáyé àmọ́ pẹ̀lú placenta. Everybody ló gbógun wáyé pẹ̀lú placenta àmọ́ yẹn. Èyí wá ń campaign fún Pastor Olúalọ. Ó gbé àwọn kan travel, ó ra mọ́tò fáwọn kan, ó ṣe kí ni gbogbo eléyìí bàbá yìí? Ẹ má lọ yẹ oníjẹkújẹ o. Ẹ sà, ẹ má lọ ya oníjẹkújẹ lórí tẹ́ sọ sáyé yìí. Ẹ̀yin fi style wá favor lọ́dọ̀ Olúalọ, ẹ mọ̀ bí tẹ́ máa fi sí. Ẹ sọ pé ìyàwó Olúalọ ọmọ kò mọ ọkùnrin rí. Kí ni gbogbo story balabulu yìí? Ìyàwó alẹ́ aníkẹyàn ìyàwó mi kẹyàn wá declare ẹ̀sùn tó fi kàn. Ẹ sọ pé ìyàwó kan ọmọkùnrin rí, Olúalọ kan fẹ́ ọmọ òkú ọ̀run ni. Fine, kò sí problem. Àti virgin ni kò virgin, àti òkú ọ̀run ni àti òkú ọ̀run, àti kí ló pé àwọn ọmọ kíní kan ni. Níbo ni wọ́n wà? Dead or alive, níbo ni wọ́n wà? Níbo ni wọ́n wà? Yes, níbo ni wọ́n wà? Let him come and show it to the world. Voice note, video. Kí n tó rùn yìí kó lè kánlẹ̀ kó tó dipò máa kó bá gbogbo wa. Kò sẹ́ni tó yẹ ti Pastor Olúalọ. You have been looking at it as if it's an hatred. Nobody hates him. In terms of one is pé ìlú òyìnbó ni ìyàwó àti ọmọ Olúalọ wà. Tá bá summarize ọ̀rọ̀ yín. Yes. Ṣé ìlú òyìnbó ló wà ni? Nígbà tẹ́ mọ̀ bẹ́ẹ̀. Kílẹ̀ wá pẹpẹ kílẹ̀ pẹpẹ ọ̀rọ̀ sọ fún. Ẹ yà sí bí yà sọ́hùn. Ṣé rí pé lóòótọ́ lẹ ní the deliverance. Ẹ̀yin fúnra yín ti fẹnu ara yín sọ pé ní the deliverance. Kí ló wà ní kéèsì yẹn tí Pastor Olúalọ fi lọ fi kéèsì yẹn kọ́ Ọlọ́run lọ́rùn pé Ọlọ́run sọ pé kó má sọ̀rọ̀? Kí la gbé kílẹ̀ jù? Ọlọ́run sọ pé kó má sọ̀rọ̀ lórí pé wọ́n sọ pé where is your wife? Where is your children? Ọlọ́run dẹ̀ sọ pé kó má sọ̀rọ̀. Very simple thing. Tó lè gbé fóònù fún ìyàwó bá wọn sọ̀rọ̀. This is my wife. Látọdún tí mo ti mọ Pastor Olúalọ mi ìríyàwó wọn lórí ọ̀tà àkànjọ jókòó rí.
Yes, obviously mi ò rí pé wọ́n celebrate tẹ́ bá ní ẹ lè gbé jáde, but me I have not. Humanity là ń sọ̀rọ̀ ẹ̀. Yes, kó tó di pé àwọn aṣebiṣèkà kan nínú ìgbàgbọ́, nobody knows the truth now. Wọ́n lé allegation lé wọn ni. Let him come out and clear it. That's what we are saying. Pastor Nasiri, ìjọba ọ̀run jìnnà sí yín gan o. Ẹ ṣòdodo. Ìkànnì yìí o. Ìkànnì yìí. Níjọ́ wo ni àwa ìránṣẹ́ Ọlọ́run máa sòótọ́ sà? Justice for Iyabo, justice for Obe. Yes, justice for àwọn ọmọ Olúalọ. Justice for Iyabo. Ojú tì mí fún wa, àwa ìránṣẹ́ Ọlọ́run. Ojú tì mí. Yes, Christianity ẹ fẹ́ kó máa jẹrà díẹ̀díẹ̀ báyìí. Ẹ tún parọ́. Kò sẹ́ni tó lè jáde wá sọ fún wa pé ìyàwó ẹ̀ wà lálàáfíà. Ẹni tó fẹ̀sùn kàn gan ò lè bọ́sítà wá sọ pé ẹ̀yin èèyàn ẹ ṣé o, thanks for your concern o, my wife is feeling fine. Olúwa ló jẹ́ sọ́rí kó sọ pé ẹ ṣé, my wife is doing well. Níbo ni ìyàwó ẹ̀ há sí? ẹ tún káàbọ̀ padà èèyàn mi bó lẹ ṣe rí sí abẹ́rí pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ọ̀rọ̀ yìí ti di nǹkan o bẹ́ẹ̀ ni kí ni nǹkan tẹ́yìn rí sí kí ni àwọn èròǹgbà yín lórí fọ́nrán ilé tí ẹ̀ṣẹ̀ wò tán yìí ẹ dákun ẹ dábọ̀ ẹ jẹ́ ká darapọ̀ ní abala àríwísí ń bẹ̀ wọn kí wọ́n bá mi fi èròǹgbà ti ọkàn yín kí wọ́n bá mi fi sí comment section nísàlẹ̀ fọ́nrán yìí ẹ sì má gbàgbé láti máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó ba lè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀ lára wá ní rí jù báyìí lọ lórí ilé ìtààmú wa fún yín ní sáà yìí bí wọ́n tún ṣe ń lọ lórí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀ pátápátá náà lẹ́ láǹfààní láti máa gbọ́ lórí ìkànnì Àdàbà tẹlifíṣàn Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́ iná ń jó ẹ̀yẹlé gbéra ńlẹ̀ Àdàbà àtúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀.